Ẹ kúlé, mo fẹ́ fi wákàtí yìí, mo fẹ́ fi bá ẹ̀gbọ́n wa yìí sọ̀rọ̀ tí mo gbé sórí tẹ́ ń wò lójú screen yìí. Ààrẹ Almoruf, dáadáa yín kò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò dẹ̀ ní dàrú, ó máa tẹ̀ wájú ni lọ́lá Elédùà, torí àtẹ̀pẹ́pẹ́ báyìí lórúkọ tá ń pè wọ ilẹ̀ máa tẹ̀síwájú ni, a máa tẹ̀síwájú ni, ilẹ̀ wa dẹ̀ máa fẹ̀ sí, a máa gbòòrò sí ni. Àmọ́ nǹkan tí mo wá fẹ́ sọ ni wípé Yorùbá jáwọ́ nínú ọ̀tẹ̀ ṣíṣe. Ìgbà wo la fẹ́ yan ọlọ̀tẹ̀ dà? Ìgbà wo la fẹ́ ṣọ̀tẹ̀ dà? Ìgbà wo la fẹ́ jáwọ́ kúrò nínú ọ̀tẹ̀ ṣíṣe? Èyí tá a dẹ̀ ń ṣe látijọ́ yìí, ṣebí òwò tíyàn bá ń ṣe tí ò bá sí géènì níbẹ̀, tí ò ní èlé, ṣebí ìyàn á sì jáwọ́ ńbẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Yorùbá, ọ̀tẹ̀ tá a ṣe tílẹ̀ wa fi scatter, ọ̀tẹ̀ tá a ṣe tá a fi gba àwọn ẹ̀sìn àjòjì wọlé láti wá jà wá lólè ara, ọ̀tẹ̀ òun náà la tún padà sí i, la tún bẹ̀rẹ̀ sí ní í ṣe. Kí ló dé? ọ̀tẹ̀ tá a ṣe títí nígbà Aláàfin, bàbá Aláàfin àná, ìyẹn bàbá Adéyẹmí, ikú bàbá yìí kó tó di pé bàbá wàjà. ọ̀tẹ̀ òun náà la tuntun ṣe yìí o. Aláàfin òmíràn tuntun jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ tuntun bẹ̀rẹ̀ again lórí ọ̀tẹ̀ yẹn. Ẹ dákun, Aláàfin lójú Ọọ̀ni lọ, Ọọ̀ni lójú Aláàfin lọ. Aníkáṣá kẹja sínú ọbẹ̀, kọ́bẹ̀ ti dùn. Ẹnìkan òkú Èkó, ìbá àti ẹ̀jọ́ òkú Ìbàdàn, ìbá àjọ òkú Àkókó, ṣebí kọ́bẹ̀ ṣáà ti dùn ni. Kí ni pírọ́blẹ́mù àwa ará ìlú pẹ̀lú pé ọba kan ló ju ọba kan lọ? Ní ilẹ̀ Ìgbò lọ́hùn, wọ́n appoint ó ní ọba tí ẹ̀pọ̀ òun ló jẹ́ kò kárí gbogbo wọn lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni ní Benin. Kí ló wá ṣẹlẹ̀ sí àwa Yorùbá gangan? Kí ni pírọ́blẹ́mù wa? Kí ni òkè ìṣòro wa? Ta ló sà sí wa? Ta lẹni tó ṣe ìpè fún wa gan tó gun èyí fi wá ń jà wá? ń ta lẹni tó ṣe ìpè fún wa tó gun èyí fi wá ń jà wá? Kò yé mi. Aláàfin tuntun ṣẹ̀ṣẹ̀ jẹ, kódà orò wọ́n yìí ń ṣorò lọ́wọ́ ni. Ẹ ti ń bọ́ síta pé kán pohùndà kíní kan Ọọ̀ni ò tó Aláàfin ju Ọọ̀ni lọ. Kí ló pírọ́blẹ́mù yín bàbá Ààrẹ Almoruf? At this time around, ṣé nǹkan tó yẹ kó máa gbé, ṣé ẹ̀dẹ̀lẹ̀ jẹ́ ọmọ Yorùbá rere, ẹ̀dẹ̀lẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó ń pè fún Yorùbá nation, ṣé tó má gba Yorùbá nation nísìnyí, ṣé kìí ṣe ọ̀rọ̀ ẹnu yìí náà kẹ́lẹ̀ tó fi scatter Yorùbá nation yẹn? Àgbà ò kìí ṣòro bí èwe, èyí ti rí. Bẹ́ẹ̀ ṣe bí àwọn èèyàn ṣe create enemy sáàrin bàbá Adéyẹmí àti Ọọ̀ni. Ẹni Ọọ̀ni lọ ń gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá, ẹ̀yin ẹ̀ rí ìwà bàbá Ọọ̀ni tó wà ńbẹ̀ yẹn ni. Tí ọba bá tún ní ìrẹ̀lẹ̀ bí ìwà ìrẹ̀lẹ̀ tí Ọọ̀ni yẹn ní, ìbá mà dáa nílẹ̀ Yorùbá o. Kò sẹ́ni tí bàbá Ọọ̀ni, ìyẹn Ọọ̀ni tó wà ńbẹ̀ báyìí ni o, kò sẹ́ni tí wọn ò lè bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ àti ìyá. Ṣé ẹ̀yin ti lọ visit wọn nínú palace yẹn rí? Kẹ́ ẹ wo bí bàbá yẹn ṣe rẹ ara wọn sílẹ̀, bí kábíyèsí ṣe rẹ ara wọn sílẹ̀. Ọba Adéyẹmí, àwọn ṣíwájú bàbá tó wà ńbẹ̀ lọ́wọ́ yìí, ìyẹn Ògúnwùsì rádà, ìyẹn kábíyèsí o, orúkọ là ń pọ̀ baládé o, ọmọ bínú o. Bàbá Adéyẹmí ṣíwájú wọn wà lórí ipò Aláàfin kó tó di wípé bàbá Ògúnwùsì jọba. Ẹ dákun, talẹ̀ yìí fi ipò yẹ kí bàbá físìtì kàn fi experience táwọn ti ní nípò ọba kàn tó fi bọ́ àwọn. Nígbà èèyàn béèrè experience lọ́wọ́ èèyàn, ó tún àmì tù wípé bàbá yẹn sí ní ọ̀kìní. Kí ló dé tá a fi ṣòro bí èwe báyìí náà? Ókè, mo ṣẹ̀ṣẹ̀ débi, wọ́n gbé mi débi iṣẹ́ kan lénìí. Ẹni tó wà níbi iṣẹ́ yẹn mo jù lọ lọ́nà mẹ́wàá.
mo wá ní issue kan tàbí mi ò kò tiẹ̀ sí issue mo wá ń pè pé báwo ni o excuse me ẹjọ́ báwo náà ṣe ń ṣe handing over eléyìí tí yóò bá fẹ́ ṣe eléyìí tó ń fẹ́ ṣe eléyìí báwo náà ṣe ń ṣe ẹjọ́ kẹ́ láyé mi does that mean ṣé ìyẹn wá sọ wípé bóyá ẹnìyẹn jù mí lọ ni ẹ jẹ́ ká máa ro nǹkan ká tó máa sọ náà tí a ti fẹ́ máa create a ti fẹ́ ti ìwòyí tún máa create ìyapa láàrin Ọọ̀ni àti Níwọ̀n Aláàfin Ọ̀yọ́ ẹ nílò láti jáde kẹ́ wọ́n ọ̀nà rẹ̀ àrùmọ̀rúfò torí nǹkan tá à ń sọ ni wípé kí ìrẹ́pọ̀ kí ìfẹ́ kó wà láàrin àwọn lọ́balọ́ba tí ìfẹ́ bá ti wà láàrin wọn ohun wọn á lè ṣe déédéé wọ́n lè mọ nǹkan tó yẹ kó máa ṣe nǹkan tá ń gbèrò nìyẹn anúkájèkúrú tán nínú àwo ẹ tún gbọ́wọ́ rẹ̀ sí ṣé nǹkan tá a máa ṣe tílẹ̀ Yorùbá fi tòrò léléyìí ni ṣé nǹkan tá a máa ṣe tẹ́ẹ̀ fi gba Yorùbá nation léléyìí ni kí ló dé ná kí ló dé tádé wa ò fẹ́ fi dé báyìí ná ààrẹ àrìmọ̀rúfù ẹ̀dẹ̀lẹ́ ń tólé ṣé ẹ̀yin tólé pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe yẹn ṣé ẹ tólé ẹ tólé kàkà tẹ́ ẹ̀ fi tólé ṣe lẹ tún túlé ń kà ẹ ń túlé ń kà ni kí ni túmọ̀ pé Aláàfin ju kinní kan Aláàfin ju kinní kan ta ni first Aláàfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó jẹ́ first Aláàfin ń bo ló ti wá ọmọ wo ló bí tó gorí ìtẹ́ ẹ jẹ́ ká máa gbé làákàyè sí nǹkan náà táìmù yìí kọ́ ló yẹ ká ṣe máa pìtàn orí bú tá ń pa káàkiri wọ̀nyẹn kì í ṣe this is nobody kì í ṣe táìmù yìí ìtàn tẹ́ kúkú ń pa láti jọ sí at the end of the day kí ló dà fún yín kí nìkan tẹ́ fi rà orílẹ̀-èdè wo lẹ fi gbà ìtàn tẹ́ pa ẹ pa ìtàn títí ẹ kórìíra ara yín òun lọ́pọ̀lọpọ̀ ọba fi lọ ń kírun lẹ́yìn mọ́ọ̀mù òun lọ́pọ̀lọpọ̀ pásítọ̀ fi lọ ń gbàdúrà ní kíní tí tó fi lọ ń kúnlẹ̀ síwájú pásítọ̀ nígbà tí wọn ò mọ ipò tí wọ́n wà wọn ò mọ àyè tí wọ́n wà àwọn nǹkan wọ̀nyẹn ló yẹ kẹ́ ẹ máa fi bọ́ àwọn lọ́balọ́ba wa láti jẹ́ kó mọ ipò ọba yẹn o bó ṣe wà expensive sí ẹ ṣe yẹn nǹkan tẹ́ ẹ̀ ṣe ni wípé èyí ló gùn jù èyí lẹ́gbọ́n èyí làbúrò èyí ní kinní kan kí ló kàn yín pẹ̀lú yẹn ẹ jọ̀ọ́ ẹ má padà ṣerú ẹ̀ mọ́ o ẹ má padà ṣerú ẹ̀ mọ́ o ẹ jẹ́ kí ìfẹ́ wà láàrin àwọn lọ́balọ́ba o pẹ́ padà ń ṣerú ẹ̀ which means pé ẹ fẹ́ kí ìfẹ́ wà láàrin àwọn lọ́balọ́ba ni náà ẹ fẹ́ kí ìfẹ́ wà láàrin wọn nìyẹn náà ẹ jọ̀ọ́ àwa yẹn for now ẹ yẹn create enemies sáàrin àwọn lọ́balọ́ba mọ́ àwa yẹn for now ẹ dákun ẹ jọ̀ọ́ torí bá ọ̀pọ̀lọpọ̀ náà ṣe náà nìyẹn tí wọ́n create ìyapa sáàrin Sunday Igboho àtàwọn lọ́balọ́ba kí ló dé náà kí ló dé ẹ jẹ́ kí ìfẹ́ jọba náà wọn ò tí ì install Aláàfin wọn ò tí ṣe kinní ẹ ti bẹ̀rẹ̀ ìtàn orí ibú náà tẹ́tẹ́ lọ ń pa níwájú Aláàfin tó lọ òun náà lẹ́tùtù bẹ̀rẹ̀ again nísìnyí kí ìfẹ́ yẹn máa ṣáàsì láàrin Níwọ̀n Aláàfin àti Ọọ̀ni kí ló dé ẹ jẹ́ kó rí wá lọ máa pé náà ó ga o.